BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ọmọ onígbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọjọ́ òdùnrí àjùrẹ́bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà àti dé o gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná òníjọ tèní òníjọ tàná nítorí pé lọ́tùnlọ́tùn la fẹ́ fi àwọn ìròyìn yẹn ṣe fún yín ní òwúrọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní mú kókó orí ìròyìn yẹn wá fún yín ká tó wọ ní ìròyìn yẹn lọ lóní sàn-án. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí, èmi kọ́ o Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá o, láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé kókó àkọ́kọ́ tí mo fẹ́ mú wá sí ti ìgbọ́yín ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe ìlérí o nípa àtúnṣe nípa ti àwọn ohun ọ̀sìn àti bí wọn yóò ṣe máa tọ́jú wọn láti fi òpin sí aáwọ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Nílẹ̀kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ ní àárọ̀ òní. Bákan náà èèyàn kan máa sọ òkú ọ̀rọ̀ sí ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà wípé ní báyìí ó tún ti ṣí àǹfààní ọ̀tá sílẹ̀ o ní apá àríwá orílẹ̀‐èdè Nàìjíríà. Kí lẹni yìí rí tó fi nàka ẹ̀sùn yìí sí ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ ní àárọ̀ òní. Ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà, El-Rufai, ni ó ti sọ dímọ̀ pé lórí ìwọ́de tí Peter Obi àti àwọn akẹgbẹ́ rẹ̀ gùn lé ní àná, ìdí pàtàkì rèé o tí òun ò fi darapọ̀ mọ́ wọn níbi ìwọ́de náà. Kí ló rí tó fi sọ bẹ́ẹ̀? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n tẹ̀ sí ọwọ́ iwájú. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ètò ìforúkọsílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé o. Wọ́n ti sọ dímọ̀ pé kò sóhun tó jọ o wípé àwọn tí wọn kò tó ẹni ọdún méjìdínlógún ni wọ́n fi orúkọ sílẹ̀. Wọ́n ní kò sóhun tó jọ gbogbo eléyìí rárá. Báwo làṣírí ṣe tú? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Làásìgbò yẹn ò tí ì tán o, ó tún rúgbó bọ̀ lápá bìkan láàrin Nyesom Wike àti Fubara. Ọ̀rọ̀ ti di bí wípé wọ́n ti ń kóra wọn lọ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú Àbújá o. Lórí ọ̀rọ̀ yìí náà ni ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yẹn, ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń finijọba a ò finijọba. Àwọn ará ìlú kan tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ti pagi ìkìlọ̀ o wípé láíláí ẹ má kàn án nípa fún wa o nípa ti ẹni tó kàn láti jẹ ọba kan níbo nílẹ̀ Yorùbá ni o. Ẹ láǹfààní láti mọ ìlú tó jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀sí ọwọ́ wájú. Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ó ti ṣe ìkìlọ̀ fún àwọn Fúlàní o ní pé àsìkò yín ti tó, àní fi àyè gba àwọn ìwà kan mọ́ láti ọ̀dọ̀ yín. Àwọn ìwà wo ni Olúbàdàn mẹ́nubà? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀sí ọwọ́ wájú lórí ọ̀rọ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Ọ̀rọ̀ náà sì ń jà rìnrìn nílẹ̀ o. Àwọn tó mórí bọ́ níbi ìṣẹ̀lẹ̀ náà wọ́n máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ní pé àwọn ọmọ àwọn ìyàwó àwọn tí àwọn aráabí yìí kó lọ, ẹ dákun ẹ dábọ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa rí i pé ẹ gbà wọ́n padà.
níbi tí wọ́n kó wọn lọ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ àti àwọn ọ̀rọ̀ mìíràn táwọn ará bíi sọ ní àárọ̀ òní níbi tí wọ́n ti lọ sí ìṣòro wọ́n ti palẹ̀ wọn mọ́ o àwọn olùjọ́sìn bíi 9 ni wọ́n ti sọ pé wọ́n ti jí gbé o ní ilé ìjọsìn lóru mọ́jú lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ àwọn ìròyìn yìí tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé làá máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ lórí YouTube ayédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ó yá o ẹ jẹ́ á lọ sókè náà tá a bá dé káwá máa fẹ̀ lójú ẹ pé ìkàlẹ̀. Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tún fún wa láǹfààní ìtọ́ múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà fojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó lọ gorí afẹ́fẹ́ lákòókò Ramadan orí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé aago 11 sí 12 ààbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. Abala méjì lètò náà pín sí. Abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fọ́ọ̀rùn gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. Abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń ròyìn kẹ́ ẹ gbé ìpolówó ọjà yín wá. tó sì dájú pé lọ́dá tó pọ̀ ní ògòrí ìṣúwó náà yín wọ́n làyé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 07038226160 07038226160 Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ẹ wò ó etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbábọ̀ ẹja bẹ̀rẹ̀ sí ni máa fún yín àwọn kókó ìròyìn yẹn àbí àwọn ìròyìn yẹn tá a ti mú kókó orí wọn wá fún yín ṣáájú ní òwúrọ̀ òní ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àná òde yìí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ fọkàn balẹ̀ àtúnṣe yóò wáyé ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú àwọn ọ̀sìn àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ dímọ̀ pé òun yóò kópa tirẹ̀ láti rí pé àtúnṣe yìí ó jẹ́ àṣeyọrí nípa ti àwọn ohun ọ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìbádòwòpọ̀ rẹ̀ tó fi mọ́ ti ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé ọlọ́jọ́ méjì ti àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní ìlú Àbújá níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mẹ́nuba àwọn ohun ọ̀sìn wípé ẹ̀ka yìí a gbọ́dọ̀ ṣe àtúnṣe sí gidigidi látàrí ọ̀rọ̀ ètò ààbò tó fẹ́ máa di gbọmọgbọmọ bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàpèjúwe ìwà ìgbésùmọ̀mí àwọn ẹni wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí ó lè dàbí ìdènà fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tá a sì gbọ́dọ̀ wá ojútùú sí lójú ẹsẹ̀ ó sọ débi wípé ọkàn òun balẹ̀ wípé ṣe rí gbogbo àwọn àtúnṣe tí òun ń ṣe yìí á mú àyípadà rere bá ètò ọ̀gbìn ètò ọ̀sìn àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìpèsè lẹ́ka ti ètò ọrọ̀ ọ̀gbìn lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ṣe ìlérí yìí níbi ìpàdé náà ní àná bákan náà ló tún fi ẹnu kan sọ dímọ̀ wípé ṣe rí ó dá òun lójú wípé a máa rẹ́yìn àwọn ìwà ìgbésùmọ̀mí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú lórílẹ̀-èdè Nàìjíríà lákòótán ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mímọ̀ wípé òun sì fi ara jìn o lórí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ò ní sùn àwọn ò ní wo láti rí pé àwọn ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà ẹbẹ̀ ká
inú ìwé ìròyìn Punch lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. ẹ já kúrò níbẹ̀ ẹ já lọ sí ọ̀dọ̀ Mahdi Shehu ẹni tí ó ti nàka ẹ̀sùn sí Olúrẹ̀mí Tinubu ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní o látàrí ọ̀rọ̀ kan èyí tó sọ tó sì kọjú rẹ̀ sí àwọn mùsùlùmí lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ rẹ̀ nípa ti ìkọlù àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Mahdi Shehu ẹni tó fi èsì sí ọ̀rọ̀ yìí lójú òpó abẹ́yẹfò Twitter X-ray ní ọjọ́ ìṣẹ́gun òní níbẹ̀ ló ti sọ dímọ̀ ló sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ ó ní ẹ wò ó kódà ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ pásítọ̀ Rẹ̀mí ìyàwó ààrẹ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ tó sọ yìí ó túmọ̀ sí wípé ó kàn ń rò ó ní lọ́kàn ara rẹ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́ ni ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí kò sì jẹ́ òtítọ́ àbí tí kò sì fi ìdí rẹ̀ múlẹ̀. Shehu wá sọ dímọ̀ pé ọ̀pọ̀ àwọn apá àríwá tí wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n ti wá ń rí ìyàwó ààrẹ gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀sìn mùsùlùmí. Ó wá sọ dímọ̀ sí iwájú wípé eléyìí tí ìyàwó ààrẹ ṣe yìí ó ti fi hàn wípé wọ́n ń ṣe ìpalára fún àwọn mùsùlùmí ní apá àríwá orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kò yẹ kó lọ bẹ́ẹ̀ kò yẹ kó sọ di mímọ̀ nípa ti àwọn ìpalára èyí tí wọ́n ṣe fún àwọn mùsùlùmí bíi wípé nǹkan kan kò ṣe wọ́n. Ó wá sọ di mímọ̀ ó bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ o wípé eléyìí ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀ ni ó sì sọ di mímọ̀ wípé eléyìí náà bákan náà ó túmọ̀ sí wípé wọn kò ṣe bẹ́ẹ̀ wọn kò mọ̀ nípa ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa àti ohun tí wọ́n ń là kọjá. Kódà ó ní Donald Trump gan ó sọ di mímọ̀ pé ọjọ́ yìí gangan ni àwọn mú láti wá ṣe ìkọlù sí wọn ní orílẹ̀-èdè Nàìjíríà láì mọ̀ wípé àwọn mùsùlùmí gan àti àwọn èèyàn wọn ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí. ẹ wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ti jáde lọ lásìkò yìí Shehu ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ṣe àpèjúwe ohun tí ó dàbí ìkọlù ọdún Kérésìmesì láti ọ̀dọ̀ ààrẹ Donald Trump gẹ́gẹ́ bí ìbùkún rẹpẹtẹ ni fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ yẹn kò ní ìtumọ̀ o ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. ó yá ẹ já lọ sí iwájú ẹ jẹ́ ká tẹ̀sọ́ iwájú. ọ̀rọ̀ eléyìí ló jáde láti ọ̀dọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai. òun ló mà ti ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ìdí nìyí tèmi ò ṣe tẹ̀lé Peter Obi àti àwọn ẹmẹ̀wà rẹ̀ láti lọ ṣe ìwọ́de tako ìgbésẹ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ àtúnṣe àbádòfin àti ìlànà ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. El-Rufai sọ di mímọ̀ wípé òun ní ìdí pàtàkì o tí òun kò fi tẹ̀lé wọn lọ síbẹ̀. ó sọ di mímọ̀ wípé irú nǹkan tí wọ́n ń pè fún yìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti ó ṣe bẹ́ẹ̀ á ṣèrànlọ́wọ́ fún wa láti fi òpin sí ìwà màdàrú kan lẹ́ka ti ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. El-Rufai wá sọ dímọ̀ nínú ètò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé òun náà bu ẹnu àtẹ́ lu irúfẹ́ ìwà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí ń wò nípa ti ìlànà àtúnṣe ti ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì sọ dímọ̀ wípé ó dàbí pé àwọn olóṣèlú kan ni wọ́n sábẹ́ irúfẹ́ ìgbésẹ̀ yìí láti ṣe ìwà màdàrú ní orílẹ̀‐èdè Nàìjíríà níbi ètò ìdìbò. ó wá sọ dímọ̀ pé ẹ wò orílẹ̀‐èdè Nàìjíríà ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ dá lójú àwọn àti pé Peter Obi àti àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú ni wọ́n ṣe ìwọ́de náà lánàá láti rí pé àtúnṣe wáyé. El-Rufai wá sọ dímọ̀ pé ẹ wò mo lè má sí bẹ́ẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n mo fi taratara gbà pẹ̀lú wọn ní pé eléyìí gangan wọ́n ṣe dáadáa. ẹ wò gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. ó yá ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun.
kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Wọ́n ti sọ di mímọ̀ o wípé àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun INEC ni wọ́n ti tako ọ̀rọ̀ kan táwọn èèyàn kan gbé káàkiri orí ẹ̀rọ ayélujára wípé ṣe rí àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tó ọdún méjìdínlógún ni wọ́n ń ṣe kíni ni wọ́n lọ ń fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò tó fẹ́ wáyé. Wọ́n ní agbègbè kan tí agbègbè ìjọba ìbílẹ̀ Ẹdẹ ní irú eléyìí tí ń wáyé. Òun ló wá mú kí àjọ elétò ìdìbò INEC fi ohùn léde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe adarí wọn Mutiu Agbókè wípé ẹ wò kò sóhun tó jọ o, ẹ má bá wọn pín ìròyìn yìí káàkiri lórí ẹ̀rọ ayélujára o, wípé àwọn ènìyàn kan tí wọ́n wọ aṣọ ilé ìwé yúnífọ́ọ̀mù ni wọ́n rí tí wọ́n fi orúkọ sílẹ̀ ní àwọn ibì kan. Ẹni yìí sọ di mímọ̀ sí iwájú pé àwọn ti rí o, àwọn sì fẹ́ wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí wípé kò jọ rárá o, wípé wọ́n rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan ní iléeṣẹ́ INEC tí wọ́n fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé eléyìí kò ní ṣe pẹ̀lú ohun tí wọ́n gbé kiri lórí ẹ̀rọ ayélujára o, irọ́ tó jìnnà sí òtítọ́ ni o, nítorí àwa gangan gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò gbogbo ìlànà tí ó de òfin tó de iṣẹ́ wa là ń tẹ̀lé o, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Lákòótán wọ́n ní àwọn sì fi ara jìn láti ṣe ojúṣe àwọn nípa ṣíṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Torí náà kò sóhun tó jọ o wípé àwọn ẹni tí ọjọ́ orí wọn ò tí tó méjìdínlógún ni wọ́n fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, làásìgbò yìí kò tí ì tán nílẹ̀ o ó ń lágbára ó ń fẹjú kẹ̀kẹ́ sí làásìgbò láàrin àwọn ọ̀kan gbòógì ní ìpínlẹ̀ Rivers lánàá òde yìí ni a tún gbọ́ wípé ẹni tí ń ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ o, ni wọ́n tún ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tí ń fa ariwo ní ìpínlẹ̀ náà ni o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé ìpàdé náà àti ohun tí wọ́n jíròrò lé lórí níbi ìpàdé náà ni kò hàn sí ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn ènìyàn gbàgbọ́ wípé ó dá lórí gbogbo làásìgbò gbogbo ìbẹ̀rùbojo tó ń wáyé ní ìpínlẹ̀ Rivers láàrin àwọn gómìnà méjèèjì yìí ni o. Bí ẹ kò bá gbàgbé wípé bí oṣù bíi mélòó kan ní ọ̀rọ̀ ètò òṣèlú ti di wàhálà ní ìpínlẹ̀ Rivers láàrin Fubara àti Nyesom Wike kó tó di wípé Nyesom Wike náà jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ tí wọ́n sì dá gómìnà Siminalayi Fubara padà sí ipò rẹ̀ lẹ́yìn tí wọ́n ní kó lọ rọ́kúnlé. Wọ́n wá rò wípé eléyìí yóò túnbọ̀ ṣe kí ni jẹ́ kí gbogbo rẹ̀ lọlẹ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá wọn dá sí, ṣùgbọ́n sí ìyàlẹ́nu kò sóhun tó jọ o. Wọ́n ní wọ́n tún gbọ́n fìrìfìrí ní pé làásìgbò náà ó ṣe kí ni ó sì ń rúgbó bọ̀ ní àwọn apá ibì kan ló wá mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè dá sí ọ̀rọ̀ náà wípé ẹ wò ó èmi ò ní lajú nílẹ̀ o kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso mi lórílẹ̀‐èdè Nàìjíríà, torí náà làásìgbò yìí ẹ jẹ́ ká yanjú ẹ̀ lójú ẹsẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard lẹ́ ó ti rí gbogbo ẹ̀ka lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ó yá o, láti ilẹ̀ ẹ̀jẹ̀ lọ sókè lọ́hùn-ún ìròyìn wà lẹ́ o, ìròyìn àwọn ará ìlú kan tó ní ẹ gbọ́dọ̀ yan ẹnìkan lé wa lórí, ẹ jẹ́ ká wá fi ọwọ́ ara wa túnra wa ṣe. Bákan náà Olúbàdàn tó gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí àwọn Fúlàní nílẹ̀ Yorùbá, báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́kùn láàárọ̀ òní. Mo ń bọ̀, ẹ kú ìkàlẹ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn Aróyin Kẹ́yè Kínní Ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, ilé iṣẹ́ náà kò ní dàrú.
iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ibi tá a wà yìí láti máa tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn èyí tá a ti ń bábọ̀ fún yín ní àárọ̀ òní. Ẹ má gbàgbé o, gbogbo ohun tẹ́ ẹ bá rí sí àwọn ìròyìn yìí ẹ lè máa fi tiyín ránṣẹ́ lórí yàjóyàjó sábẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ n tẹ̀síwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú àwọn afọbajẹ ìkólajé ìdíròkò ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti pagi ìkìlọ̀ o wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kàn nípa fún àwọn, wípé ẹni báyìí ni ó gbọ́dọ̀ wà ní ipò oníkò tí ìkólajé ní ìlú Ìdíròkò, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn afọbajẹ wọ̀nyí ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti ń rí àwọn kankan lójú òpó ayélujára wípé wọ́n ti fẹ́ kan àwọn èèyàn kan nípa fún àwọn láti fi sí orí ipò ọba wọn, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé oníkò ẹni tí ó jáde kúrò láyé ní ọjọ́ pípẹ́ ẹ̀yẹn ọba John Òjó ló fi ipò náà lẹ̀ láti oṣù karùn-ún ọdún 2025 níbi tí ọ̀rọ̀ wá dé lóye. Wọ́n ní gbogbo ìlànà láti yan ọba aládé tuntun ni ó ti gbìnàyà o. Kódà wọ́n ti sọ di mímọ̀ pé ènìyàn 3 láti ìdílé tí ó tọ́ láti pèsè ẹni yìí ni wọ́n ti fi orúkọ sílẹ̀ wípé àwọn ló tọ́ sí nínú àtẹ̀jáde tí ó wá wáyé ní ọjọ́ wo, ní ọjọ́ Ajé àná ni wọ́n fi sọ di mímọ̀ pé àwọn ọba aládé yìí ni wọ́n ti ń fi ọ̀rọ̀ kan léde o, tí wọ́n sì ń ṣe àpèjúwe gbogbo ohun tí wọ́n gbé kiri lórí ẹ̀rọ ayélujára wípé kò sóhun tó jọ o, wípé wọ́n ti ń fa èèyàn kan lé àwọn lọ́wọ́ tipátipá láti fi sí ipò náà. Wọ́n ní àwọn ò ní jẹ́ kí irú eléyìí kó ṣẹlẹ̀. Nítorí náà ẹ̀yin tẹ̀ ń gbérú ìròyìn káàkiri ẹ lọ ṣe kí ni, ẹ lọ dákẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tẹ̀ ń gbé káàkiri o, kẹ fi ìtókùlẹ̀ fún àwa láti ṣe ojúṣe wa, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní kódà àwọn 3 bíi Sunday Ọláyọdé, Jonah Ọlágoríoyè àti Adébọ̀tíwá Adé, wọ́n ní àwọn ẹni wọ̀nyí ni wọ́n ṣì ń léwájú gẹ́gẹ́ bí ẹni tí ipò náà tọ́ sí nínú àtẹ̀jáde tí wọ́n wá fi léde. Ni wọ́n fi ń sọ di mímọ̀ pé tá a bá gbé wọn yẹ̀wò tán, tá a bá rí wípé wọ́n yẹ lẹ́ni tí ń bọ́ sí ipò náà, ẹnìkan náà láàmú láàrin wọn. Ṣùgbọ́n kẹ wá máa sọ káàkiri wípé wọ́n ti fi èèyàn kan sílẹ̀ o, wọn tẹ̀lé ìlànà mọ́, ẹ má bá wọn sọ o. Àyè eléyìí ni àwọn arábí yìí fi jáde wípé ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín wípé kò sóhun tó jọ o, wípé wọ́n ti fa èèyàn kan kalẹ̀ fún wa láti yàn sí ipò ọba ti oníkò ti ìkólajé ní ìlú Ìdíròkò. Ìròyìn yẹn inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó dá inú ìwé ìròyìn Vanguard lélẹ́yìí tí ń bọ̀, kò sí ìwé ìròyìn tí ò gbé ìròyìn eléyìí nítorí ó ní ṣe pẹ̀lú Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rashidi Ládọjà ni wọ́n ti fi ọjọ́ Ajé sọ di mímọ̀ wípé ó ti tó gẹ́ o, má fokò mí jọ́nà, ọjọ́ kan ló máa bẹ̀rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn ènìyàn wípé ẹ̀yin ti Fúlàní darandaran, àsìkò yín ti tó ní àwọn apá ọ̀dọ̀ tiwa o, ẹ bẹ̀rẹ̀ sí ní mọ bẹ́ẹ̀ ṣe máa kágbára yín kẹ́ máa fi àgbègbè wa sílẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ọba Olúbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ṣe ti sọ ilé ìdí mímọ̀ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan tí wọ́n wá láti inú ẹgbẹ́ Ìjàyè Farm Settlers Association ní ìlú Ìbàdàn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ààfin Olúbàdàn. Nínú àtẹ̀jáde tí Olúbàdàn fi léde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ìròyìn àgbà rẹ̀ Gbẹ́ngà Ayọ̀adé ni wọ́n ti sọ dìímọ̀ pé ṣe rí dídẹran jẹ ní ìta gbangba kò bá òfin mu, ó sì ti di wípé ẹ gbọ́dọ̀ ṣerú rẹ̀ mọ́, àní fi àyè gba eléyìí ní ìlú Ìbàdàn àti káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba aládé yìí wá pagi ìkìlọ̀ fún gbogbo àwọn Fúlàní darandaran yìí wípé ẹni tá a bá gbámú wípé owó irúfẹ́ ìwà yìí a máa fi ọwọ́ òfin gbé ní o, àtúníwá fọwọ́ òfin gbé lásán, a máa mójú rẹ̀ bá ilé ẹjọ́ ni. Nítorí àgbọ́dọ̀ káwọ́ gbéra, àgbọ́dọ̀ lajúlẹ̀ ká máa rí àwọn Fúlàní wọ̀nyí kí wọ́n máa ṣe ìpalára fún àwọn èrè oko wa, àwọn ọmọ wa bá
fipá bá àwọn ìyàwó wa sùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tó gẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìímọ̀ níbi ìpàdé náà. Olúbàdàn wá rọ àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn tó fi mọ́ àwọn olórí ìlú bálẹ̀ àti àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wípé ẹ wo ẹ̀yin náà ẹ kò gbọ́dọ̀ jókòó káwọ́ gbéra o, ẹ gbọ́dọ̀ wà lójúfò lórí ìwà ọ̀daràn tí àwọn aráàlú yìí ń wò láwùjọ. Gẹ́gẹ́ bí Olúbàdàn ṣe ti sọ dìímọ̀ pé gbogbo ìgbìyànjú ló sì ń lọ o láti rí i pé eléyìí ó fi ìdí múlẹ̀. Bákan náà ọ̀kan lára àwọn ẹgbẹ́ wọ̀nyí ọ̀kan lára àwọn Olútúnjí ló ti wá fi ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ wípé kábíyèsí ohun tẹ́ ẹ sọ yìí òtítọ́ ló ń ṣẹlẹ̀ o, ohun tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n ti fi ojú wa rí kì máa ṣe kékeré. Àwa ń rọ̀ yín Olúbàdàn, kábíyèsí àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, a nílò ìrànlọ́wọ́ yín àti ààbò yín lórí ọ̀rọ̀ àwọn Fúlàní náà ní o. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch, Vanguard, kò sí ìwé ìròyìn tí ò gbé ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí. Wọ́n ní àwọn èèyàn tó mórí bọ́ lọ́wọ́ ìkọlù náà ní ìlú Woro Nkwu ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìjọba ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé àwọn tó mórí bọ́ tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ ni wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ lórí ìdùbúlẹ̀ àìsàn wípé ẹ jọ̀ọ́ àwọn ìyàwó wa àti àwọn ọmọ wa tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti kó lọ, ẹ bá wa gbà wọ́n padà. Àsìkò àwẹ̀ Ramadan ti súnmọ́lé, ẹ dákun ẹ bá wa ṣe ìrànlọ́wọ́ yìí fún wa. Àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n sọ ilé ìdímọ̀ lásìkò tí àwọn oníròyìn ṣe àbẹ̀wò síbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ dìímọ̀ pé ẹ wò ó kò sẹ́ni kankan tí ó kù fún mi báyìí, gbogbo àwọn mọ̀lẹ́bí mi ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti kó lọ. Ẹ sì mọ̀ wípé àsìkò àwẹ̀ ló ti wọlé dé tán yìí, báwo ni mo ṣe fẹ́ gbàwẹ̀ nígbà tí àwọn ìyàwó mi wọ́n mà ti jí wọn gbé. Gẹ́gẹ́ bí àwọn arábí ṣe wá ń pa bí ìkìlọ̀ wípé ó léwu tẹ́ bá wa rí wọn gbà padà. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ ìpẹ gbìyànjú ẹ má jẹ́ kí ìyà yìí jẹ wá gbé, ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́bí wa, ìyàwó wa, láti rí i pé ẹ gbà wọ́n padà lọ́wọ́ àwọn ajínigbé wọ̀nyí. Bí ẹ kò bá gbàgbé wípé ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun tó kọjá níbi tí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ ènìyàn ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ṣe wá ń lọ lásìkò yìí, wọ́n ti ń sọ dìímọ̀ àwọn tí wọ́n mórí bọ́ pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣe ìràpadà àwọn èèyàn wa tí àwọn arábí yìí tí wọ́n ti kó lọ. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti ìpínlẹ̀ Kwara. Ẹ jẹ́ ń lọ sí ibi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ o wípé ẹ wò ó àwọn olùjọ́sìn 9 ni wọ́n tún jí gbé o ní ìlú kan tí wọ́n pè ní Òjìjì ní ìjọba ìbílẹ̀ Ukonto Ado local government. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé àwọn àjọ akóròyìnjọ ni wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí wọ́n bá ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Edet Udeme wọ́n bá sọ̀rọ̀ tó sì sọ dìímọ̀ pé òru ni o níbi ìṣòro kan ni wọ́n ti jí àwọn ẹni 9 yìí gbé lọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ dìímọ̀ pé ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ló sì ti pàṣẹ wípé ó yá o ìbẹ̀rẹ̀ sí ìdúró sí fẹ́ni tó gbé odómì, ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí yẹn dáadáa, ẹ wọ gbogbo ibi tó yẹ kẹ́ wọ̀ lọ láti rí i pé a rí àwọn aráàbí yìí padà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn olùjọ́sìn 9 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ palẹ̀mọ́ o, wọ́n ti jí wọn gbé o. Níbo ló ti jí wọn gbé? Ní ìpínlẹ̀ Benue ni o, níbi ìṣòro ni o. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀síríkà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo gbogbo ẹ̀ náà láti mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yọ kọ̀ọ̀kan kí lè rí sí àwọn ìròyìn yìí àti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ìlérí láti mọ bí a ṣe máa ṣe àmójútó àwọn ohun ọ̀sìn àti àwọn àǹfààní kan lẹ́ka ti ètò ọrọ̀ ajé. Wọ́n sì ṣe ìlérí o wípé àwọn yóò rẹ́yìn ìwà ìgbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́ ká ní Ọlọ́run á fún wọn ṣe. Ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe
Mahdi Shehu òun ló ti ń sọ ọ̀rọ̀ sí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ọ̀rọ̀ tó sọ yẹn ni pé ìbùkún ló jẹ́ fún wa bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe wá kọlù àwọn èèyàn kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó, ó ti di wípé ó ti dàbí ọ̀tá lójú àwọn ènìyàn kan. Kí lẹ rí sí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ El-Rufai tó ń sọ dímọ̀ pé ìdí rèé tóun ṣe tẹ̀lé àwọn Peter Obi lọ síbi ìwọ́de àná. Ó sọ dímọ̀ pé òun ṣe àtìlẹ́yìn fún wọn tọkàntọkàn, òun lè má tẹ̀lé wọn lọ ṣùgbọ́n ohun tí wọ́n ń pè fún yẹn òun fi ara mọ̀. Kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ ti gbọ́ wípé kò sóhun tó jọ ó wípé àwọn ọmọ tí ò tó ẹni ọdún méjìdínlógún wọ́n fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò. Wọn ní kò sóhun tó jọ ó. INEC ni wọ́n fi eléyìí yé wa yékéyéké kí wọ́n fi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn. Lórí làásìgbò tó ń wáyé ní ìpínlẹ̀ Rivers, ọdún wo ni gbogbo eléyìí tó fẹ́ ṣe kí ni ló tó fẹ́ rere ojú lọ́mú mi? Wọ́n tún ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ó tún ṣe pàdé pọ̀ pẹ̀lú àwọn ará bíi lórí wípé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà tún máa rúgbó padà bọ̀ lókè o. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ náà yóò tún ṣe lọ sí nígbà tí wọ́n tún bá padà sí ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Àwọn ará ìlú kan ní ìpínlẹ̀ Èkó, àwọn Oníkòtí Ìkòlájé, àwọn ni wọ́n ti sọ ọ̀rọ̀ wípé rárá o, kò sí pé wọ́n ti kan ẹnìkan fún wa o, kò sẹ́ni pé wọ́n ti fa èèyàn kan fún wa pé ká fi sí ipò ọba aládé o. Àwa la mọ bá a ṣe fẹ́ ṣe láti mú ẹni tí ó tọ́ sí ipò náà. Ẹ jẹ́ ká wò ó bọ̀. Kí lẹ rí sí gbogbo àwọn ìròyìn yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Olúbàdàn ti ìlú Ìbàdàn, ìròyìn ayọ̀ lélẹ́yìí ló jẹ́ fún àwa ọmọ kóòtù òjìrì wípé díẹ̀díẹ̀ àti ń kápá àwọn Fúlàní lórí ìgbésẹ̀ tí Olúbàdàn ń gbé yìí. Inú mi sì dùn púpọ̀ nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ohun ìwúrí tí a bá dẹ̀ lè ṣe kíni, tá a bá lè ṣe àtìlẹ́yìn fún Olúbàdàn láti rí pé eléyìí ó ṣe kíni, ó yege délẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú. Ìpínlẹ̀ Kwara, àwọn tí wọ́n fi ara pa ní ibi ìkọlù tó wáyé, wọ́n sì ń tọrọ pé ẹ jọ̀ọ́ àwọn ìyàwó wa, àwọn èèyàn wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìrànlọ́wọ́ fún wọn láti rí pé ẹ rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká wò ó bóyá ìyẹn náà yóò ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ti ìjọba. Wọ́n tuntun jí wọn níbi ìṣòro ìpínlẹ̀ Benue ní eléyìí ti ṣẹlẹ̀ o, ní pé àwọn èèyàn 9 ni wọ́n kì mọ́lẹ̀ wọ́n ti gbé wọn lọ. Wọ́n ti ní pé iléeṣẹ́ ọlọ́pàá ṣáà ti ń gbìyànjú láti rí pé wọ́n rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká wò bóyá èso rere náà ni yóò so fún wọn. Ó ní ó ṣeun lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewọ̀ ní bàjẹ́. Ẹ má gbàgbé o wípé ìròyìn eré ìdárayá àmúbọ̀ lórí pápá BGI TV títí di ìgbà mìíràn. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tiyín tòótọ́. Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàbìtì. Ẹ káàbọ̀ láti òkè lọ́hùn-ún. Àwa la ta wàyé là pè ní abala láti orí pápá BGI TV, níbi tá a ti máa fún yín ní ìròyìn eré ìdárayá kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ lágbo ti àwọn eléré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe Eric Chelle, ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ń sọ àwọn ọ̀rọ̀ kan lásìkò yìí tó dẹ̀ ń jà ròyìnròyìn tó fi mọ́ ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin Victor Osimhen àti Ademola Lookman níbi ìdíje AFCON tó wáyé kẹ́yìn yìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé ṣe rí ohun tó ṣẹlẹ̀ láàrin Ademola Lookman yẹn, ó kọ̀ dàbí ìjà ni o, kì í ṣe ìjà. Ọ̀rọ̀ tí wọ́n jọ jíròrò lé lórí ni. Gẹ́gẹ́ bí Eric Chelle ṣe ti sọ di mímọ̀ wípé ó lè dàbí ọ̀rọ̀ àríyànjiyàn láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n àwọn méjèèjì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n, kò sí ohun tí
ó lè fa ìjà láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Eric Chelle ṣe ti sọ di mímọ̀. Bákan náà ni ó sọ di mímọ̀ pé àwọn agbábọ́ọ̀lù kan wà Victor Osimhen àti Ademola Lookman wọ́n jẹ́ ọ̀kan gbòógì tí wọ́n yà lára ọ̀tọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Eric Chelle náà ni ó wá tẹ̀síwájú pé òun fẹ́ gbìyànjú, òun sì ń wòye wípé òun fẹ́ lọ ṣe iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gẹ́gẹ́ bí ó ti ṣe ń jẹ ọ̀rọ̀ yẹn lẹ́nu. Ẹ jẹ́ ká wò ó, ṣe àkóso ohun tí ò lè ṣẹlẹ̀ ṣá. Ẹ jẹ́ ká wò bóyá ìyẹn náà yóò wáyé fún Eric Chelle gẹ́gẹ́ bó ṣe sọ di mọ̀ pé òun wòye o láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Nwaneri. Òun ni ó ti sọ̀rọ̀ síta gbangba wálíà wípé ẹ wò ó, mo jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló fi wá yí àwọn èèyàn kan wípé ó dàbí wípé ẹni yìí ó ti ń fi ara jìn díẹ̀díẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ pé látìgbà tóun ti dé orílẹ̀-èdè France òun ti ṣe ìrànlọ́wọ́ púpọ̀ bẹ́ẹ̀ òun ti gbá góòlù kan wọlé. Ó wá ń sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo a lè bí òun sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n bàbá òun ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ìyá òun ó jẹ́ ọmọ orílẹ̀-èdè France tó ní ẹ̀jẹ̀ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ní ara. Nítorí náà orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun máa láǹfààní láti ṣojú fún. Òun lè ṣojú fún orílẹ̀-èdè France, orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè England. Ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò ó, Nàìjíríà gangan ni orísun mi. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wòye wípé Nwaneri Nàìjíríà ló ń bọ̀ wá ṣojú fún lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Haruna Quadri. Haruna ni ó jẹ́ wípé ó ti pàdánù, kò ní láǹfààní láti dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi-final ní Benghazi ní ìlú Libya. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ó pàdánù sọ́wọ́ ẹnìkan tó wá láti orílẹ̀-èdè Algeria. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé 6-4, 11-9, 11-6, 8-11, 11-7, 8-11, 8-11, 11-7 ni ẹni tí ń ṣe Ademola Lookman fi pàdánù sí ọwọ́ ẹni wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé ẹni tó nà yìí ó máa fi tàn balẹ̀ fún ìgbà àkọ́kọ́. Ó bà àwọn àkọsílẹ̀ ọdún 21 jẹ́ láti dé ìpele àṣekágbá. Wọ́n ní yàtọ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ orílẹ̀-èdè Egypt, òun gangan ló jẹ́ ẹni àkọ́kọ́ láti orílẹ̀-èdè Algeria tí yóò máa dé ìpele àṣekágbá. Ẹ má gbàgbé wípé ọ̀pọ̀ ènìyàn ló ti fi ojú sọ́nà sí ẹni tí ń ṣe Haruna Quadri yìí wípé ó yẹ kó dé ìpele àṣekágbá yìí. Ṣùgbọ́n lánàá ibi àfojúsí ọ̀nà ògbàbẹ̀ ló fi di wípé wọ́n ti Haruna Quadri ti já kúrò níbi ìdíje náà. Ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú, ẹ jẹ́ kí n máa lọ sí ilẹ̀ òkèrè díẹ̀díẹ̀ níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ fún Cristiano Ronaldo wípé láìsí ẹ wọn ò lè wo ìdíje líìgì orílẹ̀-èdè Saudi Arabia o. Ta ló ń sọ eléyìí? Toni Kroos, agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid, ló ti sọ di mímọ̀ pé òun ṣe àtìlẹ́yìn fún Cristiano Ronaldo bí kò ṣe láǹfààní láti fi ẹsẹ̀ kan bọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì lórí àwọn nǹkan kan tó ṣì ń jà rìnrìn nílẹ̀ lórílẹ̀-èdè Saudi Arabia. Toni Kroos ẹni tó wá ń dá sí ọ̀rọ̀ náà tó ní Ronaldo ẹja ńlá ni o ní fún wọn ní orílẹ̀-èdè Saudi Arabia, pàápàá jùlọ níbi ìdíje líìgì wọn, pé tí ò bá sí tiẹ̀ ní ta ló fẹ́ máa wò wọ́n ní ibẹ̀. Ní gẹ́gẹ́ bí Toni Kroos ṣe ti sọ di mímọ̀ pé tí Cristiano Ronaldo tó bá kúrò níbẹ̀ ní ọ̀la báyìí, gbogbo àwọn èèyàn tí wọ́n wo líìgì náà àwọn náà wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á kúrò níbẹ̀ ni o. Nítorí sí Ronaldo ó jẹ́ ohun ìdùnnú fún gbogbo àwọn ará bíi tó bá ti wà ní orí pápá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ọ̀rọ̀ Toni Kroos. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ti àwọn Chelsea níbi tí ẹni tí ń ṣe Rosenior akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ṣe ti ń sọ di mímọ̀ pé Sheri Reece James ó máa wà ní ìkàlẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní ní pápá ìṣeré Stamford Bridge. Tẹ́lẹ̀ ni wọ́n ti ń ṣiyèméjì pé Sheri Reece James máa láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ní gbogbo rẹ̀ múṣemúṣe rẹ̀ ti dá múṣemúṣe, ó ti láǹfààní láti máa ṣe kíni láti máa kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé Cole Palmer, Andre Santos àwọn eléyìí náà wọn yóò ṣe kíni, wọn yóò kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní nígbà tí Chelsea máa kojú Leeds United. Ó yá o, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé Mikel Arteta òun ló ti ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe Pep Guardiola wípé Pep Guardiola ló jẹ́ ọ̀kan gbòógì agbábọ́ọ̀lù tó dá akọ́nimọ̀ọ́gbájàre tó dájú nínú ìwé ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá
ó ní Mikel Arteta ó ní ẹni tí ń ṣe Pep Guardiola tí òun láǹfààní láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú lásìkò tóun wà pẹ̀lú rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City òun kọ́ oríṣiríṣi nǹkan púpọ̀ láti ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ wà pọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ìgbà náà ọ̀tọ̀ àwọn tó jọ gbéra wọn dé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ó ní ìṣọwọ́ tí Pep Guardiola ṣe máa ń darí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ lórí pápá ó jẹ́ ohun ìwúrí lòun ṣe rí gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì ẹni tó dáa jù tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ní orílẹ̀-èdè àgbáńlá ẹ̀yẹ Mikel Arteta ló ń sọ eléyìí nípa Pep Guardiola wọ́n ní wọ́n ṣe wọn lọ́kàn ṣe gbogbo ẹ̀yin tẹ́fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wọ̀ ní bàjẹ́ níbi làwọn rí mọ́ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV títí dìgbà mìíràn ojú ní mí o ní kí n ṣe àìmọ̀fólókò Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.